mo ní mi ò gbọ́ nǹkan kan ó wá sọ fún mi pé nítorí pé ibi tó lọ wípé ó ṣèṣe declared dead on the 12th of September 2023. That is after they claimed a nurse came and she treated Mohbad and was actually went into an anaphylactic reaction and blah blah blah. Now, she Taloa Parobai. Now don't forget that medical tests and results told us that Mohbad was brought in dead. The two hospitals, they were so explicit. Mohbad was brought in dead. And the second hospital said rigor mortis are setting. That is to say, it's been a long time, because there is no way the nurse who came into the house about past 2 to 3, and the first hospital and the second hospital says by 4:30 Mohbad was brought in dead. Rigor mortis cannot set in under 2 hours for any human being. Even Erongo, Malugo, can you pass it 2 hours? Rigor mortis will set in. And that is what we're saying. Adura petition wàhálà tí ńgbà tí ọmọ ìyá ó wà nínú ilé yẹn ńjọ́ tí ìgbọ́n ẹ̀ kú ẹ dẹ̀ fẹ́ káràtà bí àwọn spend àwọn nọ́ọ̀sì ẹ fẹ́ káwọn èèyàn jẹ́wọ́ ṣé bí ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ ṣèbó wà mẹ́ńjọ́ tó kú wáyé tí àwọn èèyàn ò lè sòótọ́ tí ẹ wá fẹ́ káràtà ni kó bá yín sòótọ́. Wọ́n ṣe exercise ni. Yes, no kò lè possible Mr. Yomi. Adura ni kó sọ nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn nítorí ó wà nínú ilé níjọ́ yẹn gbogbo wọn ni ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kíní mi ò ṣàárẹ̀ èkó náà bọ́ ó kà máa ń dùn mí ni pé tó bá jẹ́ ìlú mi ní ọ̀sẹ̀ kan àti rí justice nígbà wọn bá gba gbogbo wọn àti ìyá àti bàbá tí wọ́n kó gbogbo wọn àti gbogbo àwọn tó wà nínú ilé yẹn wọ́n á ti rí justice látijọ́ but ó dà pé system Nàìjíríà bí wọn àwọn olówó wà fún kòkò àwọn poor ò ní ẹnu bẹ̀ for me o opinion tèmi ni o àwọn olówó ni Èkó wà fún kò sí fáwọn poor nítorí tó bá jọmọ olówó kan ló bá kú wọ́n á ti rí justice fún látijọ́ o láti wọn 18 months wọ́n á ti rí justice fún o but wọ́n ti rí pọmọ kápẹ́ńtà lélẹ́yìí nǹkan tó dẹ̀ wá ń dùn mí ni pé Àdúrà wà níbẹ̀ Àdúrà ni kó sọ nǹkan tó ṣẹlẹ̀ Àdúrà ni kó sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan kó sọ ohun torí ó wà nínú lẹ́yìn on that faithful day Àdúrà was there. Kí ló dé tí Àdúrà ò lè sọ̀rọ̀ àwọn ta ló mú dání kó má sọ̀rọ̀ wọ́n ná wọ́n tún wá no to petition yín wẹ́. No, ó kọ̀ọ̀kan lọ́bẹ̀ ní pé ó ní ní pé mo ṣì ń dárúkọ pé òun lòun bá mi ṣáàt ṣe bá kan and I'm still going to maintain it. Wọ́n ló bá mi ṣáàt mi ò rẹ́ ní tí rí I've not seen any concrete proof that it was another person. I said, and part of the reasons why I would draw conclusion, because see, I'm not that rigid. Somebody prove it is one Damola number one. Number two, can you tell me why you have that kind of a video on your phone to involve violence line in Mohbad àti Wunmi, and you refuse to tell the police? Or were you not questioned? So possible call up a question and police come along. Yes, I have they fight, and this is. Tell you what can you tell us? And you went to coroner inquest. You said Mohbad and Cynthia used to fight. And you kept that kind of a video. It is now your mother that is now buttressing. Yes. Video tá sọ yẹn ó ti pẹ́ gan ìjà láàrin Mohbad àti Wunmi ni tó bá pẹ́ kí wọ́n gbé bọ́ta Zomo kò fẹ́ ṣubú bá Zomo fẹ́ dé ó wá yọ ó ṣubú mo ní Zomo ó ní ẹ ṣì ń dárúkọ ní èmi ò mọ̀ but Zomo you keep mentioning Zomo no problem but my own is mo bá aṣọdún 5 kí wọ́n gbé bọ́ta but Mr. Yomi ẹ dúró Mr. Easy ẹ dúró mo ti fẹ́ ṣe tán but why tó jẹ́ ń pa àwọn ọlọ́pàá ò fẹ́ release ẹ Mr. Yomi
Why ìtọ́lọ́pàá ò fẹ́ release àwọn fídíò yẹn? So that means pé ìkókó wà níbẹ̀ tí wọn ò fẹ́ kí gbogbo èèyàn mọ̀. The point is, èmi tí ẹ fẹ́ pọ́ ìwà yẹn, mo mọ̀ pé gbogbo tí ń jẹ́ tọ́lọ́run. Whatever power or whatever resources they have. Ẹ mọ̀ pé wọ́n máa ní èṣù ló ṣọmọ àgùntàn tó dúró tó wò kòkò lójú. Bọ́yẹ̀ máa fojú trivialize ẹ̀. Títí tó máa fi ṣiṣẹ́ nìyẹn. Kò ṣe gbogbo igi báyìí ni àwọn aṣíwọ́lù. But they will try it and yes, kí wọ́n release video yẹn. That means pé nǹkan kan wà níbẹ̀ yẹn sẹ́. Kí wọ́n release video yẹn. Wọ́n dá orúkọ ọba kan. Ó yàtọ̀ sí orúkọ ọba tí gbogbo yín tẹ̀sí ń dá tẹ́lẹ̀. Wíṣọ́. Èmi ò tẹ̀sí ìrẹ́jà sí ẹni lọ́ba yẹn. But later ṣì nìyẹn. Èyí tẹ́mi fèsì lèmi fèsì. Èmi ò ráyè àwọn payà káàkiri. But gbogbo ẹ̀ lábẹ́ bó ti lè wù kó rí, we will get to the truth. Because at the end of the day, the same police officers tí wọ́n pè mí sí wọ́n ní the truth will eventually come out. Èmi ò dẹ̀ bá wọn fight it. Tèmi ní pé stop saying I defame him. No, there is no basis for that. Defame who? Orúkọ another. Ṣé torí pé kò ṣe wọ́n lóní fóònù ni? Ṣé torí pé kò ṣe wọ́n lóní TikTok account ni? Ṣé torí pé kò ṣe wọ́n ní only content phone yẹn? Miss Ayomi. At the end of the day, I'm ráyè gbogbo àwọn pátá pupa yẹn. I'm focused on getting justice for Mohbad. And nǹkan yẹn tó dájú jù ni wípé àdàbí tó bá jẹ́ pé kò ń ṣe lára ẹkún tí ìyá ìgan sun. Lára ló fi dìde pé we must find justice for your son. Tó bá wá dì sí ó ti register sí brain wa. We will find justice for him. Whoever tí ó bá wá jẹ́, the only two persons tó jẹ́ victim bye is Mohbad and the child. Bẹ́ẹ̀ni. Any other person, any victim. And even the major victim is Mohbad. So, whatever the case may be, bó ṣe wá di pé gbogbo nta wá ń pò lọ yìí, mi ò ever sọ pé Adura ló pa Mohbad. Mi ló lọ́wọ́ nu Mohbad. Tèmi ní pé kò sí reason fún mi láti dárúkọ Dàmọ́lá until he is found guilty or ti marry genuine evidence tí ò ní jẹ́ kí n ní problem pẹ̀lú Dàmọ́lá tí bá dárúkọ ẹ̀. If you want me to mention Dàmọ́lá, show me a concrete proof tí tó máa léjú pé TikTok account Adura, phone Adura ni àti content yẹn. Fún mi ní ohun tí máa fi shift sórí Dàmọ́lá. You just want me to stop calling your own name. Tí màá porúkọ wọn, ṣé kí n porúkọ Dàmọ́lá kí Dàmọ́lá sùn mí pé níbo wọn ti bá yín chat. You are defaming me. So they don't understand the law. And I said, mentioning your name or talking about how I got the 3 seconds video, because for now, if you don't buy any, the problem. At the end of the day, Mr. Ayomi, ẹ̀ṣẹ̀ wo ni ọmọ yẹn ṣẹ̀ wọ́n? Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ wọ́n? Ọmọ tó dá sí yín kó tó kú ní gbogbo àwọn èèyàn nínú ilé yẹn àárín èèyàn kan tó máa sọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé Mohbad bad tó bẹ́ẹ̀ ni? Ó lágbára o. Ẹ jẹ́ ká máa kún fún àdúrà. Ẹ jẹ́ ká máa kún fún àdúrà. Tẹ́ bá dẹ̀ ṣe ń bí àwọn ọmọ. Bí ẹ bá ṣe mójútó ọmọ tó ló ṣe máa jèrè ẹ o. Exactly o. Bó bá ṣe mójútó ọmọ tó ló ṣe máa jèrè ẹ. There is no two ways about it. But the most important thing is nígbà táwọn ṣe tí wọ́n sìn àhọ́ náà títí wá wọn ọ̀họ́ náà mo dẹ̀ ń wò ní ìlágbára tí mo lè sà. I'll be looking and I will continue to maintain my stance, continue to maintain my struggle. I know one day will be one day. One day will be one day. Okay, that's the arrow. Hello, Mr. Yomi. All right, Mr. Ivy. Yeah, I appreciate. Nǹkan tó bá fún mi ni pé so Iya Mohbad ó mọ̀ pé fídíò yẹn wà exist. Ó lè explain fídíò yẹn fún yín lẹ́ni. Àbí nǹkan tẹ́ ń try to sọ tán.
ní fídíò yẹn Mohbad àti Wunmi ló ń jà kí ló kọ bọ̀bọ̀ náà Zomo ibi tí mo Zomo yẹn náà ó wá sí ṣe ó ṣàwà ń bẹ̀ ó wá yọ̀ ṣubú wọ́n wá pariwo wọ́n fi ṣe ẹ̀yẹ kò ń ṣe ìjà kan tó pọ̀ rẹ́rẹ́ o. They've already tell us now, so they should bring the video out. Exactly. So at the end of the day, èmi dẹ̀ sọ pé mo ní kéèsì tó wà ní kóòtù ní Ọgbà, the case in Ọgbà, it has nothing to do with the content of the video of the phone and the chat. So I still need the police to investigate that and establish the truth. So that is why I will keep mentioning that I got it through Adura Olopa. But how the police? You remember that King Gwai said that the video is already been deleted. So how come? Am I worried? I don't need to say anything about that one. Because I don't understand these people. I'm really trying to understand what is going on. Really understand. So there is no point in discussing such a person. Yeah, I think this is a time for public to understand this case very well, to support Mr. Yomi. That is only what I would just need to say to public, because if anybody is looking for true justice now, I think you guys can see the truly by yourself that this case is just a new case now. We need to support this. We need to move. They keep going there. We understand now. We need to understand their game. It's a foundation, it's an NGO. If people because I don't understand. So they keep saying that, Mr. Yomi, please, can you try to invite a VDM for this case so that the noise can be too much for police, please? I need them to do one single mistake around me. Wọ́n lè ṣe mistake and try yẹn. Wọ́n ní fẹ́ ṣe èmi fẹ́ ká gbé kéèsì ká gbé kọjá ìmọ̀ wọn. Ṣé gbọ́ títí èní ìsìn kò bá lọ bẹ́ẹ̀ ó kà mí lára. I'll be waiting for the alagbon. I just need one single a day arrest in Mokonidi. That's the end of this case. The entire truth will be out. A single day. Because no, they won't want to go that route. Tí wọ́n bá ti fi oppression sí, ó ṣì wọ́n dàbí social media talk. Ẹ mọ̀ pé ó ní level tó máa bá nǹkan dé. Táwọn tó yẹ, you understand what I'm trying to say? I mean, ìfẹ́ lẹ́nu jù. So, because if that's thing about I think they won't want to go to that route. If I don't go through that route of sacrifice, there will be not real people to lágbára ju gba àwọn tó lọ bá wọn lọ sábà yẹn pé kí ló ń ṣẹlẹ̀. Because it's very important. That is because people must say, why did you? I want to lágbára. Gbogbo àwọn táwọn ti pass through. Gbogbo àwọn tó mú àwọn àánú ayé. Gbogbo àwọn structure. Ọgbọ́n náà bẹ̀rẹ̀ pé kí ni ìdí tẹ́ fi detain ẹ̀. Tó bá ti wá dórí yẹn, ẹ wá rí pé gbogbo àwọn tó bá dìde ńgbà yẹn fáwa. Kò ṣe Mohbad fẹ́ dìde fún wọn sí. Wọ́n wá dìde pé ẹ̀yin wo lẹ ṣe bẹ́ẹ̀ torí mi ní bọ́tà. Mi tó wá ti bọ ẹ̀mí ní bọ́tà. Ibẹ̀ ló máa wá dùn pé àní lórí ẹ pa èmi síbi. Mo gbọ́dọ̀ kú sínú bẹ̀ yẹn. Tó bá ti wá dé stage àwọn ẹ̀ irú ẹ̀yin wo lẹ ó dùn mí lọ lẹ́nu because n ta ti plan lẹ̀ láti ẹ̀sọ́ kò máa ṣẹlẹ̀ àárín. Èmi ò rẹ́dí àti bọ́tà lẹ́nu. Tẹ́mi fẹ́ kí gbogbo newspaper punch gbogbo ẹ̀kọ́ gbé. Ọdún lẹ́fù yẹn kọ́kọ́ gbé. Ìgbà yẹn lọ́sẹ̀ máa wọ̀ pé ó gba àwọn tó lọ́mbà yẹn wọ́n sí bẹ́ẹ̀ rárá. Irú eré kéré wo nìyẹn. Ọlọ́pàá gan tó ń explain ọlọ́pàá tó ń explain rubbish yẹn gan sef. Public need to know that kind of police. They deform almost a month or 2 months now or 3 months. Something is on that phone. But never come ṣe wá sí tẹ́ bá sọ lórí bí eré ló máa pè. Wọ́n mọ̀ pé offline online
whatever ti And bá some sọ. set of people, they are there, they are just dragging people up and down. Ẹni tí bá fẹ́ lọ kọlù, ṣe bá sọ pé máa kọlù ẹ lágbo 12. Mo fọlọ́ bàbá lágbo 12 ẹ máa kọlù ẹ. Tí bá ní mi ò mọ bá ṣe ń live fake life wọn, mi ò yọ ṣìkà fún yàn. Oh my God. And I will say my own. Nítorí pé máa ṣe máa sọ nìyẹn tó máa pé wàhálà ti wá ṣẹlẹ̀ o. Because for Mohbad to get justice, somebody must be willing to sacrifice heavily to attract gbogbo àwọn tó pé what an audacity. Wọ́n ti mọ̀ pé àṣírí yẹn ṣe fẹ́ tú lọ́n ṣe ń sọ gbogbo content tó wà nínú fóònù yẹn with style. Àní èmi máa ọgbọ́dọ̀ ṣe yẹn lọ́dọ̀ tèmi if not ni wọn kò ní sí tó máa jẹ́kọ́lẹ̀ àwọn ayé gbogbo àwọn judges wọ́n gbọ́dọ̀ máa ta kú because wàhálà yẹn gbọ́dọ̀ wà àwọn tó máa ṣe fíìmù wà nílẹ̀. Ṣebí the same thing kan sọ pé is a fake video. Mo kàn máa pariwo bí ni. Mo kàn máa pariwo social media. Mr. Yomi, is it not the same video tí àwọn blogger kan tó sọ pé is a fake video and tí àwọn idiot kan tẹ̀ ṣe ń follow wọn? Is it not the same video now we talking about? Gbogbo ìta sọ sí ẹ ṣe sọ pé ìjà wà bẹ́ẹ̀. Wunmi ti pátá olóhùn ọba Mohbad jàrí. Àwọn kan believe ẹ̀. Nígbà tó bá gbọ́ pé kí ni reason tẹ́ fi gbé Yomi kí ni Yomi tẹnu mọ́. Àwọn Tabolo area àwọn gbogbo mọ̀rùkú súnmọ́ ní ẹlọ́bá mi tó wà kí ló ṣẹlẹ̀ òun ni condition tó wà múlẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dì anybody pé nísìnyí yẹn ti mú àlàyé síbẹ̀ yẹn ìṣẹ́fẹ́ gbé lọ́kọ̀ àní tẹ́ tó ẹmu sí yẹn sẹ́ ẹmu jáde at least lábẹ́ bó ti lè wù kórí ṣé máa change ohun mi ni àní fóònù yẹn àti content àní ẹgbẹ́ jáde kárí so gbogbo àbí this àbí that àwa rí time yẹn wọ́n gbọ́dọ̀ mo ṣe wà ní sèmi ti gbéra mi lẹ̀ fún wọn ṣiṣẹ́ yẹn gbọ́dọ̀ bá wọn because tó bá bàbá wọn somebody was willing to sacrifice ó yẹ gbé ẹ̀tẹ̀ ẹ̀kọ́ ṣe yẹn. Well, Mr. Yomi, God will give you a strength, abeg. Just keep continuing, abeg. Keep fighting for Mohbad. Àwọn tó ní ayé gangan ò ní dá sọ̀rọ̀ yìí. Èmi ò dẹ̀ ní lọ bá wọn yẹn sí. The fact remains that it will be so difficult for me to be calling them and say ẹ bá mi pè yẹn báyìí kọ́ sẹ́ kọ́ release the phone. Kò ní make sense wọn. Ṣùgbọ́n tó bá ti ṣeré sọ́dọ̀ ìlú èmi pé irú agbára wèrè wo lẹ̀ ń lò yìí. You understand what I'm trying to say? Irú agbára wèrè ẹ pa èèyàn. Ẹ tún wá wo actor tó ń jà ẹ tún wá ní kọ́lọ́ no. Oyin ogun ò ní kú sójú ogun. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ó mọ̀ pé òun ti tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ tó jẹ́ pé ó rò bí ohun tóun ṣe right. Màá fagídí ṣe màá ṣe. Tọ́nà ń fà létí aṣọ pé ẹ̀ ló ń lọ́ọ̀rẹ́. Ó dìgbà tí kíní ẹ̀ bá ṣe kíni tó bá láàdì kó tó mọ̀ pé ó ṣe jẹ́ pé téèyàn bá fẹ́ sọnù báyìí wàá kọ́ rí pé n tó rò wọ́n ṣe because at the end of the day they will look at it wọ́n parọ́ wọ́n lọ síbi wọ́n ń ṣe gbá kan tó bá dé stage kan I can tell you for free ojú máa ti owó máa rẹ owó pátápátá pé nísìn n tó fẹ́ sọ̀rọ̀ nsìn òun ni òótọ́ owó kọ́kọ́ jókòó tó bá dé stage kan òótọ́ máa sọ fún owó pé kọ́kọ́ sí mẹ́dọ̀ the truth is reigning òótọ́ tí wá fẹ́ jọba owó jókòó jẹ́ ìmọ̀lọ́sí lú tí bá pàdé rí tó jẹ́ pé olówó máa wà báyìí a ná billions òótọ́ dẹ̀ bá sọ fún pé àníṣe dákẹ́ èmi òótọ́ ti dé ìjọ yẹn lọ́sẹ̀ máa mọ̀ pé ọlọ́run fún rẹ̀ gangan Japanese ni but ó make sure pé òun fẹ́ yàwó ní kíni ó fẹ́ yàwó ní Abẹ́òkúta Japanese ló wá fẹ́ yàwó lábẹ́òkúta wọ́n máa mọ̀ tó bá dé time yẹn. All right, let's have Mariam Juru, are you there? Can I meet your mic, Mariam Juru? Mariam Juru. She's not there. Okay. Ẹ káalẹ́ Mr. Yomi. Owó ni kókó meet your mic if you're there. Èṣù ló ṣọmọ àgùntàn tó dúró wo kòkò lójú. Mr. Yomi, ẹ káalẹ́. How you doing, my brother? Mo wà pa ẹ kú ètò. Ibi tá a bá dé yìí, ẹ̀dá kan ò lè sọ yín mọ́, Ọlọ́run nìkan ló lè sọ yín. Ìsọ Ọlọ́run yóò sì máa wà lórí yín.
àmín. Àwọn máa sọ tiwa ẹni tí ó bá ké ló máa ké ẹni tó bá dẹ̀ fẹ́ bínú kú ló máa lọ bínú kú. Ó kọ́kọ́ fẹ́ clear kíní kan lálẹ́ ẹni tó bá wù kó gbà ṣùgbọ́n kò sí olóòótọ́ ẹ̀dá tí ò ní gbà. Ṣẹ́rí tá bá ń sọ yí pé ní tí Mohbad bá jẹ́ ọmọ olówó ni ló bá kú ni ó máa ti rí justice. Ọlá pé bàbá ẹ jẹ́ kápẹ́ńtà ni ò jẹ́ kó rí justice. Wàláì bàbá láàárọ̀ ni. Timothy ńkọ́? Timothy ńkọ́ bàbá. Tí ọmọ olówó bá kúrukú tí Mohbad kú yìí tó jẹ́ yí pé ní bàbá ẹ̀ tó lówó náà àwọn fámílì ẹ̀ tó lówó yẹn àwọn ọwọ́ tí wọn náà mọ́ owó tán ní ẹ̀ náà máa ná sábẹ́ kí justice má dìde. Kò sí nǹkan kan tó fún Wunmi ní courage. Gbogbo courage tí Wunmi ń lò yẹn kátẹ láwọn alágbára kan náà wà behind ẹ̀ tí ò bá sí ìmọ̀ family pẹ̀lú ẹ̀ Wunmi ò lè ní courage ẹ̀. Mr. Yomi gbogbo ìjà tí wọ́n wá ń jà gbogbo ìjà tẹ́ ń jà yìí bẹ́ẹ̀ ṣe ń jà tó yìí family Mohbad ló yẹ kó gbá front kí gbogbo wa tẹ̀lé wọn ká lọ́wọ́ wọn bá mọ́ ni. Gbogbo ẹnu mo fi sọ kò sí anybody nínú family Mohbad tó wà innocent nídìí kan sí kejì torí tán bá wà innocent ni àwa tá a mọ Mohbad rí tá a jẹ́nu ogún Mohbad rí a ní mọ̀ ṣe wàhálà báyìí. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.